bẹ́ẹ̀ni ó ló kú pẹ̀lú ẹni tí ó kàn yín Mákà kú. eléyìí òun pé yàn kàn yín Mákà ìdájọ́ wípé ẹni wọ́n bá kú tó kàn yín Mákà ìdájọ́ kó ń tàn wọ́n wọ̀nà Saudi lọ́lọ́ lè bi Saudi ní òròjọ́ ẹ̀yìn òun wájú Ọlọ́run kì í ṣe wàwá. kì í ṣe gbẹ́kàn fún. wọ́n rojọ́ ẹ̀ Madina wọ́n sì rojọ́ ẹ̀ Mákà ìlú ànábì Madina ìlú ànábì Mákà ibẹ̀ ni wọ́n àgbẹ̀ láti ń ṣe àwọn mọ̀násíkò hajj wa àwọn ni wọ́n sì ń kan yín fún wa tí wọ́n ń gbó lọ́wọ́ wa kí wọ́n tó ká tó kú mbẹ̀ ńjọ́ tẹ́ni tí ó bá kan yín kú tí ó bá fi wọná ẹni ó gbowó lọ́wọ́ rẹ̀ tó bá kan òun yóò rojọ́ ẹ̀. ìjọba Saudi àtàwọn àfa Saudi tí wọ́n bá mọ̀ wípé irú nǹkan báwọn ọ̀dà kọ̀ wọ ẹ̀sìn tí wọ́n lè gbà wọlé sílùú ànábì àwọn ní orojọ́ rẹ̀ ó ti yẹ wọn lérí èyí ń kó kálukú ọgbẹ́ni sọ́hun bẹ́ẹ̀. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọkàn yín no comment. wọ́n tó bá kan yín wá lọ hajj máa kan yín rẹ lọ olùjọ́ tí Saudi bá láwọn ti rádìsì tó ní a máa kan yín mọ́ kẹ́tọ́ máa kan yín mọ́. as far as wọn ò fún wa ládìsì. sẹ̀ríà ni wọ́n sì ń lò ń bẹ̀ ni àwọn ìwọ tó ń sọ̀rọ̀ yìí gan lo sẹ̀ríà family wa nílùú tiwa yẹn nílùú Nàìjíríà yìí àmọ́ ń bẹ̀ wọn sẹ̀ríà ni wọ́n ń lò wọ́n sì tó ń kan yín tó ń ti bẹ̀ náà. so eyín tó kàn kú eyín wọn ò ní kankan sí ọ̀ya. torí àwọn eléyìí tá à ń sọ yà à ń sọ nítorí àwọn olórin táwọn ọmọ rò wípé ṣé nǹkan ọ̀sẹ̀ àwọn báyìí. bàbá inú àwọn èèyàn ti bàjẹ́ gan o inú àwọn èèyàn ti bàjẹ́ gan. orí Ọlọ́run ló ti mọ ọ̀nà tí kò wá gbà tí ó fi là ọ̀nà tá a gbà fún